Olórí Abímbọ́lá ni o. Ọ̀rọ̀ tó ń lọ létò ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Akọjọ́ méjì, ìjọ mẹ́ta, ọ̀dẹ̀ ọdún bí. Ọ̀rọ̀ tí mo fẹ́ ká gbé yẹ̀wò láàárọ̀ yìí ni wípé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Kí ni gọ̀gọ̀? Gọ̀gọ̀ jẹ́ ohun tí a máa fi àwọn àgbẹ̀ ló máa ń lò ó láti fi kó èrè oko nígbà tí àwọn nǹkan tí wọ́n ṣiṣẹ́ fún tí gbogbo ẹ̀ tó ti pọ́n, èyí tó ti ṣe dáadáa ń bẹ̀ láti lè jẹ́ kó yá. Kì í ṣe torí pé gbogbo igi kọ́ ni wọ́n ṣe máa ń gùn ní ilẹ̀ Yorùbá. Gbogbo igi kọ́, àwọn igi kan wà tó jẹ́ pé ní àkọ́rọ́ yẹn ni wọ́n á fi ṣiṣẹ́ lórí ẹ̀. Àwọn Yorùbá wá lò ó, àwọn àgbà wọ́n lò ó, wọ́n ní ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Tó bá fẹ́ fi gọ̀gọ̀ fà á, kíní yẹn gan kí n tó fẹ́ já lókè yẹn bóyá ìṣin lórí ni tàbí máńgò tàbí ìbẹ́pẹ tàbí àgbálùmọ̀. Tó bá fà á sókè tó kíní yẹn báyìí, gọ̀gọ̀ yẹn ó dàbí àkọ́rọ́ ni tí èèyàn máa fi wọ́ gbogbo nǹkan tó bá fẹ́ láti orí igi wá sísàlẹ̀. Bó ṣe fẹ́ ṣe tó jẹ́ ìwọ nìkan yẹn, mọ̀ dájúdájú pé tó bá já lù ẹ́ lórí, ẹ̀mí ẹ̀ wà sáré kábàkàbà bí àṣà tí wọ́n ń sọ nísìnyí. Tó bá já lù ẹ́ lórí, ẹ̀jẹ̀ ò dẹ̀ gbọdọ̀ ta síyàn lọ́pọlọ. Ẹ jẹ́ ká wá mú wá sí ìlú ìgbé ayé táwa gangan ń gbé fúnra wa. Bóyá òde kan ló fẹ́ lọ, òde ìyá Michael tàbí ìyá Gideon tí wọ́n ti pè é sóde. Aṣọ yìí o, ìyá alágbájá o, aṣọ tí a mú 50,000 naira ní eléyìí tó jẹ́ léèsì, èyí tó jẹ́ àǹkàrá, tó ti yé yín sìn, èyí tẹ́ máa san léléyìí, àǹkàrá 34,000 ní. Ṣó yé yín? Èwo ni ṣé máa lè ra? Àwọn mìíràn tẹ́ pé méjèèjì kan ni wọ́n máa rà. Wọ́n á ra léèsì yẹn, wọ́n á dẹ̀ ra àǹkàrá. Kí ni wọ́n fẹ́? Kí ló máa jẹ́ àwọn nǹkan tí wọ́n máa pín bẹ̀ tó lè quantify owó tó fi ra kíní yẹn, àbí tó lè amount to that tó lè gbà padà gẹ́gẹ́ bí reward? Kò sí. A kàn fi máa ń yẹ́ olóde sí láti fi pọ́n wọn lé, nítorí pé nígbà tó bá kan tàwa náà ká ba lè rí àwọn èèyàn jókòó lórí àga, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n jẹ́ ká tún wá máa nírò wípé tí agbára rẹ ò bá ti ka, dandan kọ́ kò pa dandan. Ẹlòmíì á wá lọ jẹ gbèsè nítorí pé mo gbọ́ ẹnìkan láìpẹ́ yìí, ó fẹ́ san gbèsè, ó jẹ gbèsè ní o. Ó tún wá fẹ́ lọ, ó wá ń bẹ̀ lọ́wọ́ mi pé olórí ṣé kóun lọ yá owó lápò? Mo ní ó lè ṣe ń sọ̀rọ̀ báyìí. Ó jẹ gbèsè, tí ì tán yẹn, ẹ ti fẹ́ lọ yá owó míì fi san gbèsè. Gbèsè wá di mélòó? Gbèsè lápò dẹ̀ leléyìí, gbọ́múlé-láńtà ni lóòótọ́. Ẹ wá lọ yá, á di wípé ní ilé ò gbá ọ̀nà ò gbá tí ń ṣe wí àràgbá. Ẹ ní lè jókòó sí ṣọ́ọ̀bù láti tajà mọ́. Ẹ ní lè dúró sínú ilé gan nítorí pé kó ní gbèsè má bàa wá ka yín mọ́. Ẹ bá mi sọ fún, tẹ bá ti rí gbúròó, ṣé kì í ṣe màmá tó ń taṣọ nìyẹn? Ṣé màmá tó ń ta góòdù nìyẹn? Ẹ bá mi sọ fún wọn pé mi ò sí nílé. Ijọ́ wo lèèyàn fẹ́ ṣe yẹn dà? Ijọ́ wo lèèyàn fẹ́ ṣe yẹn dà? Kò ní sí ìsinmi. Ẹ wá máa sá kíjokíjo. Kí ló dé lórí òde olóde? Aṣọ tí wọ́n bá ti mú wá, tẹ bá ti rí wípé ní eléyìí mi ò lè, agbára mi ò ka. Èló lẹ̀ ń tà? Èló lẹ̀ ń pa ní ṣọ́ọ̀bù? Èló gangan ni? Even kó máa fi 5 million naira àbí 10 million naira ṣe òwò ní Nàìjíríà. Nàìjíríà ń ṣe ó ti di bó bá lọ yà fún gbogbo ẹ̀ ti di, kódà ó ti rí bóun ó ṣe rí. Ṣé owó epo lẹ fẹ́ sọ ni? Nísìnyí àwọn èèyàn tó ń ra ọjà gan, wọn ò fowó kún, kò sí ẹ̀kúnwó owó débi tó máa lọ fi ra nǹkan lọ́jà táwọn ìyá lọ́jà gan á ta ọjà. Ṣé inú ẹ̀ ni wọ́n á ti wá gbé aṣọ 100,000 wá? Tẹ́yin dẹ̀ ti wá mú. Má wo ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ta ọjà o. Ọ̀nà tó ní kálukú fi ń rí owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ó ní àwọn ẹ̀gbọ́n, ẹlòmíì láwọn àbúrò.
ẹlòmíràn wà tó jẹ́ wípé ní o ò lè farawé wọn, o ò lè fi ara wé wọn. Ṣé bó o ti mọ ẹlẹ́wà ṣàpọ́n? Tí wọ́n bá ti gbé wá, ẹ gbé. Tó bá rí bákan náà, wọn kì í múni sí. Tó bá dẹ̀ dijọ́ ìnáwó, wọn ò lè sọ wípé nítorí pé ìyá lágbájá ò wọṣọ náà àbí kó má jókòó, wọn ò lè sọ bẹ́ẹ̀. Nǹkan tó máa fún àwọn souvenirs tó máa pín nìkan ni wọ́n lè má pín fún yín. Àbí? Ẹ ti pọ́n wọn lé. Ẹ ti má gbàgbé pé tẹ́ bá ti lọ sóde, ẹ máa fún olóde lówó. Gbogbo ọjà tó dẹ̀ pa ní ṣọ́ọ̀bù ju 10,000 naira lọ, tó bá pa jù ló pa 20,000. Nísìnyí bí Nàìjíríà ṣe rí, lẹ́wà tí wàá lọ gbé nǹkan tó wọ yín ò tó, ẹ fi gọ̀gọ̀ ẹ lọ fi ń wá, ẹ lọ fi ń wu jáde, ẹ lọ fi ń fa àrọ̀gọ̀. Àlọ́dọ̀ mi lọ́hùn á ní nílùú mi wá ní àrọ̀gọ̀. Ó lọ fa àrọ̀gọ̀ fà á, ó lọ fi fa wàhálà. Tó bá dẹ̀ délẹ̀ tán, àwọn tó bá ṣe òde wọn ò ní bá ẹ dá sí i. Tàbí tó bá dé pé ó di tọ ọlọ́pàá, ṣé wọ́n máa bá ẹ dá sí i? Àwọn kan lá sọ wípé ní ẹjọ̀gbà tó mọ̀ pé ò lè ra aṣọ tó ò sí lọ́wọ́ ẹ̀. Kí lo ra aṣọ sí? Àbí kí lo ra aṣọ sí? Kò dẹ̀ sí pé àfi tó bá tún máa fi aṣọ gba pààrọ̀ 50 naira àbí 100 naira. Gold nìkan mo rò pé èèyàn lè tún tà tí ó wá di pé bóyá pé ojú owó bá pọ́nrú ẹni bẹ́ẹ̀, kì í ṣe bí aṣọ. Ta ló máa ti rà? Àfàwọn ìyá tó ń ṣa à ń ságolo, à ń ságo, à ń ságolo, à ń ságo. Àwọn nìkan ló lè gba aṣọ yẹn. Wọ́n á kọ̀ dẹ̀ fún ẹ ní bíi báf tàbí bíi èèlò kan. Àwọn ọmọ wà ń bẹ. Ẹlòmíì owó tó yẹ kó lò fọ́mọ ló máa sọ, á lọ fi sanwó òde. Nítorí mi fẹ́ kó jó tì mí, ó gbúdọ̀ wà ń bẹ̀. Mi fẹ́ kó jó tì mí. Tó bá wá di ọ̀rọ̀ ọlọ́pàá tí onígbèsè bá wá ń wọ ẹ káàkiri, ṣójú ò ti tì ẹ́ ná? Àbí táwọn ọmọ rẹ bá ń jókòó sílé tí wọn lọ sí school, ṣójú ò ti tì ẹ́ ná? Ẹlòmíì tó bá ti lọ sóde bá máa gbàgbé ilé tó yẹ kó ti lọ máa tọ́jú àwọn ọmọ yẹn ti dé láti school láti ìrọ̀lẹ́, wọ́n ti wà nílé láwọn nìkan, wọ́n mu gàrí àbí kọ́ńkọ̀ wá bí àwọn snacks jẹ. Ìyá tó yẹ kó dáná fún wọn ò sí nílé. Ọkọ gan dé láti ibi iṣẹ́ kò ní rí ìyàwó ẹ̀. Kò sí bó ṣe máa rí náà, kò sẹ́ni tó lè, kò sí ni. Ó sì lọ, á wá máa pè, hello, mò ń bọ̀, mi ò ní pẹ́ dé, àti lórí òde olóde. Wàá fi àwọn èèyàn àwọn fámílì titi ẹ gangan nìyẹn náà, ó máa gbàgbé wọn. Kò sí nǹkan tó burú kí kódà ní tí èèyàn bá lọ sóde, èèyàn á túraká, kò sí ìrònú tó lè wà lára èèyàn. Tó bá dòde, kò sí ní tó máa ń jó àbí tó máa ń kọrin táwọn onílù ń lùlù, tí àwọn olórin àwọn onífújì àbí anybody tó bá pè, kò sí ní ẹ̀rí pé ní time yẹn, ní moment yẹn, wàá gbàgbé ìrònú ẹ. Àmọ́ èèyàn wá sọ wípé ní kó wá jẹ gbèsè, tàbí o rí ẹnìkan tó ra gold, wọ́n gbé gold wá sí ṣọ́ọ̀bù, o ti mọ̀ pé ò lágbára ẹ̀. O wá lọ owó tọ́kọ ẹ̀ fún ẹ pé kó fi ṣe nǹkan, o lọ divert ẹ̀. Kò sí ní kí o má ti ṣe àṣìṣe. Irú èmi tí mò ń sọ̀rọ̀ náà, oníkálukú ló ti ṣe àṣìṣe, oníkálukú wa ló ti kọsẹ̀. Ṣùgbọ́n àwa máa rò pé káàtà wá pé mo bá rẹ́ni sọ fún mi nígbà yẹn, ó ṣe ṣe kí n má wúrú wà báyìí. Ẹ jẹ́ ká pàṣírí ara wa mọ́ sínú ilé. Nítorí pé ní tí ẹ bá àwọn èèyàn ò ní bá yín mú kékeré. Òde tó sọ pé kó má di pé ò ní lọ síbẹ̀. Tó bá wà lórí àkètì àìsàn kan, ṣé wọn ní ṣòde wọn ni? Àbí wọ́n máa dúró dè ẹ́? Nítorí pé ìyá Síkírá ó wà ní hospital, a máa lè sòde yìí mọ́. Ṣá wá ní dúró dè ń sìn nígbà tí wọ́n á fi discharge rẹ̀ lọ sí ibi Virture. Wọn ò lè ṣe bẹ́ẹ̀ náà. Wọ́n máa tẹ̀síwájú. Wọn ò ní dúró dè ẹ́. Ìwọ ni kó yára ẹ ní brain. Ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o. Aṣọ la gbé wá o. Aṣọ ìyá Dàpọ̀ ní ọrún lónìí. Wọ́n á ti ṣàlàyé. Wọn ò dẹ̀ fi tipátipá mú fún ẹ náà. Ìwọ náà ló gbà lọ́wọ́ wọn. Dandan kọ́. Wọ́n ní ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n. Ẹ rí àwọn èèyàn á máa tutọ́ sáwọn obìnrin lára, á máa sọ̀rọ̀ ṣàfàlà. Wọ́n ti like òde jù, wọn ò kí ń gbélé, wọn ò kí ń ṣe gbá. Púpọ̀ dẹ̀ lélẹ̀ tàbí àrùn ojú ni.
Wọn ò ń gbélé, gbogbo òde ni wọ́n máa ń lọ, gbogbo òde. Kí ló dé? Ah, kí ló wá dé? Ẹ rí i pé irú àwọn ọkọ àwọn obìnrin tó ṣe bẹ́ẹ̀ náà, àwọn náà wọ́n á kàn máa wò wọ́n ni pé okay, ṣá máa ṣe, ṣá máa ṣe. Ilé ìjọsìn náà tó o bá débẹ̀, tí wọ́n bá ti ń dá, ẹ rí i pé wọ́n máa dá owó rẹrẹrẹ. Ṣé bó ti mọ̀, máa jẹ́ kó máa rín sí ẹ létí, kó máa agogo gidi ni pé ṣé bó ti mọ̀ lélẹ̀. Wọn bá gbé igba 100 bọ́ síta, wọn bá tágbára ẹ bá ti ká ni kó ju owó sí, ni kó ju owó sí. Ẹlòmíì kò jóúnjẹ àná lálẹ́, kò jóúnjẹ, àwọn ọmọ ẹ̀ gan kò bí gàrí ni wọ́n lọ. Irú yín lè wá lọ sí ìta àbí lè lọ sílé ìjọsìn tán á máa gbé gbogbo igbá ẹ̀ẹ́dẹ̀ máa ẹ̀yin náà ẹ lè ronú ni. Ṣé ẹ lè ronú ni? Ọmọ ẹ bàtà kò sí bàtà lẹ́sẹ̀ o, aṣọ school gan ó ti ya. Ọjọ́ wo la fẹ́ bá yàrá já nínú eléyìí? Bó la fẹ́ bá yàrá já? Tó bá dẹ̀ délẹ̀ tán, ànírẹ́ni bá wa dá sí i. Ànírẹ́ni bá wa dá sí i, oníkálukú àfẹsẹ̀fẹ́ nítorí pé wọ́n rán wa ń ṣẹ́. Wọ́n rán wa ń ṣẹ́, wọ́n á ní ẹ fílẹ̀, nǹkan tó jẹ ló yó. Àbí nǹkan tó jẹ ló yó. A di wípé owó tá ń pa nínú ṣọ́ọ̀bù wa, gbèsè la fi ń san. Gbèsè la fi ń san. A ti di pé ó ti ní iye owó tó gbúdọ̀ san. Ó ti ní iye owó tó gbúdọ̀ san fún àwọn tó lọ gba owó lọ́wọ́ wọn. Ẹ dákun, ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ o. Ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́. Oúnjẹ ní pàtàkì. Oúnjẹ, ìtọ́jú ọmọ, ká sanwó ilé, ká sanwó school. Ṣé bẹ́ẹ̀ láti wá máa ra aṣọ 100,000, 50,000, 30,000? Wọ́n á dẹ̀ máa gbé wá bẹ́ẹ̀. Aṣọ mi wà tẹ́ pé ẹ̀ẹ̀mejì lóṣù ní Ìbàdàn, níbi tí mo wà, Ìbàdàn. Níbi tí ẹ ti ń tajà báyìí, wọ́n lè gbé aṣọ wá ní àárín ọ̀sẹ̀ kan. Ẹ lè gba aṣọ, kódà ó lè tó 6 àwọn tó fẹ́ ṣe òde. Tòótọ́ ó lè jẹ́ àǹkárá ni wọ́n mú, ṣùgbọ́n àwọn àǹkárá wọ̀nyí náà, ìmí bẹ̀rẹ̀ láti bí 6,000, 12,000, 12,000. Tí wọ́n máa mú wá bẹ́ẹ̀, tí wọ́n máa mú wá bẹ́ẹ̀, tí wọ́n máa mú wá bẹ́ẹ̀. Kò dẹ̀ kí ń ṣe àwọn aṣọ gidi, àwọn aṣọ tí bá ti bomi lẹ́ẹ̀kan báyìí ó máa bàjẹ́. Ó máa bàjẹ́ nítorí bẹ́ẹ̀ wá jẹ́ kébi pa àwọn ọmọ ẹ. Tàbí kí wọ́n máa lé wọn kúrò. Ẹ tí sanwó káàdì yín. Ẹ tí sanwó káàdì. Ìbá ní kẹ́ mú owó káàdì yín wá. Ẹ tí san. Àní jẹ́ jókòó lónìí. Ẹ mọ̀ ọ́ lọ bá ara yín. Ẹ rè lọ bá ìyá yín ní ṣọ́ọ̀bù. Ẹ sọ fún wọn pé wọ́n máa dọmọ yín káàkiri títì. Ẹ wo safety gan ni. Kẹ́ mọ́ ti kúrò nílé láàárọ̀. Kọ́ má lè jẹ́ wọnú kíláàsì láti ṣèdánwò. Kọ́ má lè jẹ́ kó wọnú ilé ìwé kó wá. Ẹ̀yin á dẹ̀ ti bá káràkátà yín lọ. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o. Wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é. Ẹnu tí ń kùn wájú, pàápàá jùlọ àwa obìnrin. Kí ló dé? Kí ló dé? Ẹnu tí ń kùn wájú. Ìgbà mi báyìí tí máa wà lórí ẹ̀rọ ayélujára, màá wò pé bó ni wọ́n ṣe àwọn obìnrin ṣe. Èmi gan gbà mí gan ojú máa ń tì mí. Èmi tí mo jóbìnrin gan ojú á ti tì mí fún wọn pé kí ló dé? Kí ló dé? Ṣé dandan wá ni? Ṣé dandan ni? Wọn ò gbúdọ̀ má rí mi bẹ́ẹ̀. Wọn ò gbúdọ̀ má rí mi bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ni lágbájá. Ọ̀rẹ́ mi ni tàmẹ̀dù. Kò sí ọ̀rẹ́ kankan. Kò sí. Kò sí. Ara la mọ̀, a ò mọnú. Ara la mọ̀, a ò mọnú. Ọ̀rẹ́ ẹ fẹ́ wá torí bẹ́ẹ̀ o fẹ́ lọ gba loan kó ba lè kójú má bàa tì ẹ́. Ẹ jọ̀ọ́, ṣé tó bá sùn léni tó ṣe wẹ́lo, ṣé aláyé ò ní ṣayé? Ìyẹn ni kẹ́ jẹ́ kó máa ró koko létí wa. Tá bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn àbí tí ọlọ́jọ́ bá dé, ẹ jọ̀ọ́, ṣé oníkálukú ò ní ṣe ilé ayé ẹ̀? Nítorí bẹ́ẹ̀, ẹ fi ọgbọ́n sí o. Ẹ fi ọgbọ́n ṣe é. Ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. Tó fi ọgbọ́n ṣe é. Ìyẹn ó jẹ́ ọ̀rọ̀ ìṣítí tí mo mú wá láàárọ̀ yìí. Olúwa ràn wá lọ́wọ́ o. Ojú ò ní tì wá. Bákan náà, ẹ má gbàgbé o. Ohun ọwọ́ mi ò tó.
máa fi gọ̀gọ̀ fà á, tó bá ré ó lè já bàtàbàtà o. See you.